àjíṣe bí Ọ̀yọ́ láàrí. Orúkọ mi ni Alhaja Kaola Amoda. Alhamdulillahi Rabbil Alamin. Kò sí ẹni tí kò mọ ipa bàbá wa Imam ní inú ayé. Kò sẹ́ni tí ò mọ ipa bàbá wa nínú ìmọ̀. Kò sẹ́ni tí ò mọ̀ wọ́n nípa àgbọ́yé. Nínú àsọyé kò sẹ́ni tí ò mọ bàbá wa Imam. Ọlọ́run bá lékè ọlá pẹ̀lú bàbá náà nípa mímọ̀ gan tọ́lọ́run sì ní kí wọ́n spread ẹ̀ fún ayé. Ìgbésí ayé bàbá ìṣẹ̀mí tí wọ́n nípa mímọ̀ òun ló wá sọ fún wa bí Ọlọ́run ṣe ní kí wọ́n ṣe àwọn ọmọ wọn. Torí Ọlọ́run tún kádàrá kárí nínú àwọn ọmọ tó jáde nínú àwọn ọmọ bàbá tó jẹ́ pé òun náà tún pọ̀ nímọ̀ ju bàbá wa Imam lọ. Kí Ọlọ́run kó jọ ó yìí ti Ànábì wa Muhammad náà tí ó ti parí ẹ̀ pé ìdámá tẹ̀lifíṣàn ó ní nǹkan tá a ní àmàlùhù illa min thalatha illa min sadaqati jariya aw ilmun yuntafa'u bihi aw waladun salihun yad'u lahu. Gbogbo tí a bá ṣe nínú ayé òun náà nìyẹn tó lùwá sì ní kó máa ṣẹ́kù. Ọlọ́run ní jẹ́ kó tán. Wala hawla wala quwwata illa. Orúkọ mi ni Alhaja Kaola Amoda Rufai Kaola. Àjíṣe bí Ọ̀yọ́ láàrí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan. Àjíṣe bí Ọ̀yọ́ láàrí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan.